Students! Ìwọ̀n tó ń pè ní exam láti move from one place to another. Mo kàn like ẹ bó ṣe dúdú yẹn tó máa ń gbàtàn polish yẹn tí nǹkan máa ń dán ìtẹ́ náà ó wà òkè mo fẹ́ kájọ mọ́ ẹ̀yọ̀ mọ́ra wa mo like ẹ I love you. Wá. Wá àdá lọ́wọ́ student. Who can tell us the definition of a democracy? Democracy for the people. Now you go tell me the one way you want. Nínú gbogbo àwọn ọmọ tálákà tó kún school yìí, èmi ọmọ olówó ló ní pé ó fẹ́ wá fẹ́. Ẹ ó bóyá dẹnu lẹ̀ bí ọ̀pẹ tí lọ. Àwọn mi ni bàtà ké ló tún fẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀. In tí orí bí òye bá gbà ẹ sọ fún mi báyìí. Àmúdó ni wọ́n ṣe fún ọ. Ẹ pẹ̀lẹ́ tí sàrùn. Ẹ wò lẹ́ni wàá sá yín ṣàkóso. Oda, can I be your friend? Wow. Yes! Ẹ̀yin náà ṣe wow. Àti pé èmi tí mi ò ní pẹ́ padà. Ó ń padà ẹ̀ bó ló ń padà lọ. Àbíkú ni I'm going back to office. Àbíkú. You are a liar. Àbíkú at 44. Àníyé kí ló ń gbénu ẹ̀ ká ní bàbá ẹ̀ mo fẹ́ mọ bàbá ẹ̀. Go look at me. Jẹ́ kí orí ẹ̀ dàbí orí. Ìgò ni máa fi fa irun ẹ̀yẹn dànù. Ṣé man ìgò máa tẹ̀? Ẹni ìgò. Hello. Yes. What's going on here? We are Curtis. We are on the meeting. Curtis, eh? That is our leader. And you are proud of that. Wọ́n ṣe máa gbé mi wọ gbódù lálẹ́. Ẹ̀yin wọ́n ti ṣe nǹkan ìwọ̀ kan nù. Kí ló ṣe? Gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé Wálé ló wà nílé. Okay. Òun ni mo dẹ̀ fẹ́ lọ bá nílé. Wow. Tíṣà tí mo fẹ́ lọ sánlé gan-an, ìwọ náà mọ̀ kó ṣeé ṣe kí n má bá nílé. Màá fi rhymes bá tiẹ̀ jẹ́. Tí ẹ sì ń bàjẹ́. Tó bó ṣe rí bí bàbá nu 10 naira ní kókò.